Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin èèyàn mi lọ́kùnrin àti lóbìnrin. Orúkọ mi ni Adétòkunbọ̀ ọmọ abẹ́rẹ́ ìjó. Orin tí mo fẹ́ ṣe tí mo mú wá ní ọjọ́ tèmi ni orin Àyìndé Wàsíù Marshal Quam 1. Mo fẹ́ ṣe àgbéyẹ̀wò lórí gbogbo àwo rẹ́kọ̀dù tí Àyìndé Wàsíù Marshal Quam 1 ṣe. Mo sì wò tabaníka wò ní ení èjì ẹ̀ta ẹ̀rin. Orin American Tips òun ni mo fún ní àmì ẹ̀yẹ tó gba ipò kíní nínú gbogbo rẹ́kọ̀dù tó ti ṣe, tí mo sì yàn ní ààyò. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tàbí tí kò bá ṣe bẹ́ẹ̀, torí nǹkan tó kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ yàn láàyò gẹ́gẹ́ bí èmi náà ṣe yàn láàyò tó sì wù yín orin náà, ẹ jẹ́ ká tún ṣe àgbéyẹ̀wò orin náà lẹ́ẹ̀kan sí i ká wo bó ṣe ń lọ. Ẹ bá mi róòlù ẹ̀, ẹ róòlù ẹ̀. President,